The Quadri Olowo tí mo jẹ́ atọ́kùn ètò àwa níjọ ajé ní orí rédíò àti àwọn ètò míì bẹ́ẹ̀ káàkiri. Tó túmọ̀ sí pé sọ̀rọ̀sọ̀rọ̀ níyín. Bẹ́ẹ̀ni. Yes ma, awagadi la wà lónìí níbi ayẹyẹ ọjọ́ ìbí Kọ́lá Ọlátúnjí àti ìkójáde kẹ́sẹ̀ẹ̀tì tí Mr. Kọ́lá Ọlátúnjí tí wọ́n ṣe tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ìgbàgbọ́ Yorùbá lórí ìràwọ̀ ẹ̀dá. Kí ni nǹkan tẹ́ ẹ lè sọ lórí Mr. Kọ́lá Ọlátúnjí gangan? Mr. Kọ́lá Ọlátúnjí jẹ́ èèyàn kan tí Ọlọ́run dá tó sì fún ní ìwà ìrẹ̀lẹ̀. Ó jẹ́ èèyàn kan tí Ọlọ́run dá tí kì í kó ìrẹ̀wẹ̀sì ọkàn. Ó jẹ́ akọni ọkùnrin. Ó sì ń gbìyànjú púpọ̀ kí Elédùmarè ọba kó tẹ̀ wá síwájú. Mr. Kọ́lá Ọlátúnjí jẹ́ èèyàn kan tí ó ní ọ̀pọ̀lọpọ̀ akitiyan. Yes ma, kí ni àdúrà yín fún Mr. Ọlátúnjí lórí ayẹyẹ tí wọ́n ṣe lónìí àti ìkójáde kẹ́sẹ̀ẹ̀tì tí wọ́n ṣe? Àkọ́kọ́ náà fún gbogbo àwọn tí wọ́n wò mí tí wọ́n sì ń gbọ́ mi báyìí, tí ẹ bá gbìyànjú láti wo dískẹ̀tì tá a pè ní Ìgbàgbọ́ Yorùbá lórí ìràwọ̀ ẹ̀dá, ẹ mọ̀ pé iṣẹ́ ọpọlọ ló kún síbẹ̀, ẹni tí ò bá sì ní lọ́wọ́ kó béèrè títí ẹ̀. Lábẹ́ bẹ́ẹ̀ mo ṣàdúrà fún Mr. Kọ́lá Ọlátúnjí kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, àlè sí ó máa ṣe bí 350 years, mo rò pé ó ti wà okay. Ẹ ṣeun gan ni mà, èmi àti yín náà lájọ máa bá wọn ṣe gbogbo ọdún tẹ́ ẹ náà máa lò yìí lágbára Ọlọ́run wọn ní wèmí àti yín tì. Rárá, èmi yọ̀ǹda bíi 250 orí ẹ̀. Kí ló dé tẹ̀ ń ṣòjóró? A máa pàdé lọ́jọ́ mi ọjọ́. Ẹ ṣeun. Àlàáfíà fún yín bàbá. Àlàáfíà fún gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi sọ̀rọ̀ àtàwọn tí ń wò wá tí ń gbọ́ wa. Mo kí yín pé ẹ kú ìrọ̀lẹ́, ẹ dẹ̀ káàbọ̀ sí àmì wa ń bí. Ẹ kú ìgbádùn ayẹyẹ tó ti ń lọ lọ́wọ́ látàtàárọ̀. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín fún àǹfààní àwọn tó ń wò wá? Èmi náà kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lápapọ̀ àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa. Orúkọ mi ni Ọláríwájú Àdìsá Ọmọtàbí Olóko Ọdẹ Àpọ̀gẹ̀sọ̀ Àrẹ̀mọ Akíkanjú Ọdẹ ìlú Ìlọrin. Sà, kí ni nǹkan tí ẹ lè bá wa sọ fún àwọn tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí nípa Ààrẹ Kọ́lá Ọlátúnjí? Kọ́lá Ọlátúnjí jẹ́ àwòkọ́ṣe fún àwa ọmọ Yorùbá. Báwo ni a ṣe máa gbé àṣà wa lárugẹ tí Kọ́lá Ọlátúnjí yìí tó sì mú wa mọ àṣà wa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò mọ̀ nípa àṣà. Àwòkọ́ṣe kan ni Ọlátúnjí jẹ́ fún gbogbo àwọn ọmọ Yorùbá. Sà, lónìí lórí ayẹyẹ tá à ń ṣe ọjọ́ ìbí Kọ́lá Ọlátúnjí tó pé 50 ọdún lórí èèpẹ̀ àti kẹ́sẹ̀ẹ̀tì tó ṣe tó pè ní ìràwọ̀ ẹ̀dá, Ìgbàgbọ́ Yorùbá lórí ìràwọ̀ ẹ̀dá, kí ni nǹkan tẹ́ ẹ lè sọ sí? Lórí ìràwọ̀ ẹ̀dá, lóòótọ́ ni Kọ́lá Ọlátúnjí sọ nípa ìràwọ̀ ẹ̀dá. Ó tọ́ kéèyàn mọ̀ nípa ìràwọ̀ rẹ̀. Kọ́lá Ọlátúnjí ó ń gbé àṣà Yorùbá lárugẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú náà ni. Ó yẹ kí a mọ̀ pé irú aṣọ wíwọ̀ wo ló yẹ kó pọ̀, irú àwọ̀ wo ló yẹ kó pọ̀ nínú aṣọ wa, iṣẹ́ wo